Mo kí gbogbo ojú tó ń wò mí, mo kí ẹ̀yin àgbààgbà ní ìkàlẹ̀. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa ò ní dì. Ẹ̀rí báyìí pé ó ṣe ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta. Kí ni nǹkan tí ààrẹ ọba Ògbóni Alájé Worldwide ní orúkọ mi, OLORUN Adégbóyèga Ìfàtúndé, tí mo mú wá fún wa lénìí? Ẹ má jẹ́ kí a máa dára wa láàmú fún ẹni tí ó bá ní àdojúkọ oyún níní àbí ọmọ bíbí. Ẹ jẹ́ kí a tọ àwọn tó nímọ̀ ní ipa ẹ̀ lọ kí Olódùmarè kí ó lè bá tètè máa dá wa lóhùn. Mo ń gba ìpè àwọn èèyàn wa kan, wọ́n á ní ìlú òyìnbó làwọn wà, ibì kan ni àwọn wà pé àwọn ń fèsì challenges ọlọ́mọ bíbí. Ó wá ń ṣẹlẹ̀ wípé gbogbo ibi táwọn ń lọ àbí tí wọ́n bá wọn gbìyànjú, àwọn ò lè sọ wípé irọ́, àwọn ò sọ wípé òótọ́. Ẹgbẹ́ ọ̀run tí ẹ mẹ́nubà tí ẹ bá ń gbọ́ mi, ẹgbẹ́ ọ̀run ní nǹkan tó ń ṣe lórí ti ọlọ́mọ bíbí. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọkọ ọ̀run ó ní nǹkan tí ó ń fà lórí ti ọlọ́mọ bíbí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó nímọ̀ ìjìnlẹ̀ nípa ewé àti egbò àti àwọn olóyìnbó dé níwọ̀nba, bí àwọn nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ sí obìnrin, kí obìnrin yẹn máa mọ̀ wípé ó yẹ kí òun mójútó ìrìnàjò bíbímọ òun. Bí irú àwọn nǹkan wo ni bí ẹ̀dá bá ń ṣe obìnrin? Bí obìnrin bá ń rí nǹkan funfun ní ojú ara tí kò kí ń ṣe ovulation period. Bí inú obìnrin bá ń gbóná, obìnrin ò lè lóyún o. Bí ìyẹn ni àwọn bàbá wa ń pè ní òórùn inú. Ó ní nǹkan táwọn bàbá wa ń pè ní àsòògbó. Àsòògbó yìí, òun náà máa ń fà á tí obìnrin bá, bí oyún bá dúró sí ara obìnrin, tí obìnrin náà tí oyún náà tún padà wálẹ̀ ní ara obìnrin. Bẹ́ẹ̀ ni. Ìju kì í jẹ́ kí obìnrin kó lóyún o, ṣùgbọ́n kò sí obìnrin tí ò ní ìju. Tí obìnrin ò bá ní ìju kò lè bímọ, ṣùgbọ́n ìju náà ò gbọdọ̀ tóbi ju ilé ọmọ lọ ni. Ẹ gbọ́. Bí ó bá ti ń di wípé ó wá ti ń bọ́ sáwọn stage kan tó jẹ́ wípé òògùn ti wá, a lè bí, àbí bóyá kí ó kó reduce padà sí bó ṣe yẹ kó wà, kí ẹni yẹ kó fi lóyún tó bá fẹ́ bímọ kó bí papọ̀. Ó lè ṣiṣẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá ti grow débi wípé ó ti tóbi púpọ̀ ju ilé ọmọ lọ, èyí tó ṣe the best ni wípé kí a lọ operate ẹ̀. Ẹ má jẹ́ ká tan ara wa jẹ. Bẹ́ẹ̀ ni. Ṣé rí ètò yìí a máa ṣe ní episode 1, episode 2, episode 3. Bẹ́ẹ̀ la ṣe máa ṣe. Torí wípé ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ ó pọ̀ gidi gan tí a dẹ̀ gbọ́dọ̀ yànnàná ẹ̀ kí àwọn èèyàn wa kí wọ́n lè gbádùn ẹ̀ nílé. Lára àwọn nǹkan tí ó máa ń fa àdojúkọ fún obìnrin nìyẹn, torí tóbìnrin là ń sọ, yà sì máa sọ tọkùnrin. Tí ó bá jẹ́ wípé obìnrin, ìlànà méjì la lè gbà láti pé a ṣe nǹkan oṣù. Nǹkan oṣù obìnrin tí ó jẹ́ nǹkan ẹ̀là. Bẹ́ẹ̀ ni. Àwọn míì a máa ṣe ní ọjọ́ 5, àwọn míì a máa ṣe ní ọjọ́ 3. Ovulation period ẹlòmíì ó máa wá ní ọjọ́ 7, ìmí à wá ní ọjọ́ 10. Láàárín àsìkò tí ó ń ovulate, òun ni ààyè ẹyin tí ó lè gbà láti fi lóyún àbí nǹkan kan ni ó máa ń wáyé. Ẹ rí. Ẹ jẹ́ kí a bá ti di ètò yìí tí a tún fẹ́ padà tún ṣe, a ó tún wá yànnàná àwọn nǹkan tó lè jẹ́ solution tí a ò ní tan ara wa. Àgbo infection ó wà o. Torí wípé infection yìí ní èdè àrùn ara, òun náà ni eléèbó pè ní infection.
Kí ni ó ń fà á ni wípé ihò tó wà lára obìnrin ó fẹ́lẹ́, so ó máa ń tètè attract nǹkan. Kò ṣe gbogbo infection ni à ń ní wípé bóyá àbí obìnrin ò ní oyún àbí nǹkan kan infection bóyá ọkùnrin ló ti kó, ibi ìbáṣepọ̀ nìkan kọ́ obìnrin ti máa ń kó. Toilet infection wà, ọkùnrin náà máa kó oríṣiríṣi bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé tá bá ṣe ń tọ́jú, tá bá tọ́jú ara wa dáadáa, kò sí àìsàn kan tí ó wà láyé yìí tí ò ní ìtọ́jú tá bá lè bá àwọn tí ó mọ̀ nípa ẹ̀ tó. Ẹ jẹ́ kí n wá ṣe báyìí ná. Obìnrin tí ó bá jẹ́ wípé ó lóyún, oyún ó ń ya ní ara rẹ̀. Ẹ jẹ́ kí a kọ́ wa ní nǹkan kékeré tí a lè súré ṣe tí irú ẹ̀ bá wáyé. Tí ẹ̀jẹ̀ bá ń ya lára ẹ̀ téré, ó yẹ kí oyún ti develop, kò develop. Ẹ jẹ́ kí a lọ rí wá kókó gàárì. Èmi a máa fòògùn sílẹ̀ torí wípé kí èèyàn lè lọ dán wò ni. Kì í ṣe pé bóyá àbí nǹkan kan, kì í ṣe pé a fi ń baṣẹ́ ẹ̀yin tẹ́ fi ń jẹun jẹ́ o. Ṣùgbọ́n kí ká lè lọ dán wò pé nǹkan tó sì dájú wà lẹ̀ bàbá wa. Ẹ jẹ́ ká mú kókó gàárì. Kókó gàárì yìí a wà kó sí inú apẹ. Bàbá kó sínú apẹ ìjóògùn tán. Bàbá kó sínú apẹ ìjóògùn tán, a wà fi odidi atare kan sí. A bá fi odidi atare kan sí, a wà jó. Bàbá jó tán, a lọ kúná. Bàbá ti lọ kúná, ó ti dògùn. Ẹ jẹ́ kó máa fi fọ́ ẹ̀kọ mu àbí kí wọ́n máa lò ó ní agbára Olódùmarè. Ẹ̀jẹ̀ tó ń ya náà kódà kó obìnrin bímọ tán, tí wọ́n á ní ẹ̀jẹ̀ ò dúró, ẹ jẹ́ kí ó fi fọ́ ẹ̀kọ mu àbí kó là kó fi omi lò ó. Ẹ̀jẹ̀ náà á dúró ní ojú ẹsẹ̀ ni. Àwọn bàbá wa sì ní àṣírí tí jẹ́ lọ́wọ́. Láṣìírí tààrà ó sì ń bẹ àfẹ́ni tí ò bá lè dánwò ni. Ẹ ṣé, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ọláògùn ọba Adégbóyèga Àmọ̀ó ni mò ń jẹ́, ọba ààrẹ Ògbóni Alájẹ worldwide. A fi iṣẹ́ yìí sílẹ̀, ẹ máa kú ojú lọ́nà episode 2. Ẹ jẹ́ kí a dánwò. A tún lè bọ́ sí ìpele mìíràn tí ó kàn. Mo sọ pé ìpele 3 òun ni ó máa pín sí. Gbogbo wa ò ní ṣàìsàn. Ẹ má jẹ́ kí a dákẹ́. Ẹ pè mí sórí 08114284759. Àdá àsùnwọ̀n. Ẹ ṣé, ìlú Ọ̀tà òun ni mo kalẹ̀ sí fún àǹfààní àwa tí a fẹ́ wá. Ẹ ṣé, mo kí yín o.